تنفس الآيات الذي تبدأ بها جميع الرواية سبوح قدوس رفيق مقرب من أفكارنا وتركنا الذي في ذلنا عجائب الله هو النفس والقدرة على تحقيق وإرادة الله لكل الذي بيسمعون من إلى صوت صغير لا يزال يقول سبوح قدوس الذي استمر والكائن والأنبياء بكلمة الذي لا تعرف ربنا بعيدا بمحبته وقوته في الأرواح الله نفسه شهودا وسمع الله نفسه شهودا وسمع قدوس سبوح قدوس سبوح قدوس رب الملائكة والروح سبوح قدوس سبوح قدوس سبوح قدوس رب الملائكة والروح سمعوا أهلا وسهلا بحضوركم. كل حركة أقوم بها الملائكة يرصدني كل خطوة أقوم بها الملائكة يرصدني الملائكة يرصدني كل حركة أقوم بها كل خطوة أقوم بها الملائكة يرصدني
Gakasha Yailu Ya Rasulane Shankaka Uga Ya Rasulane Chataka Yailu Ya Rasulane Goribaga Yailu Ya Rasulane Jarijana Yailu Ya Rasulane Yajisu Akoba Yailu Ya Rasulane Yajisu Akoba Yailu Ya Rasulane Kurijamuka Yailu Ya Rasulane Kurijamuka Yailu Ya Rasulane Jarijana Yailu Ya Rasulane Ya Rokibu Yailu Ya Rasulane Ya Soiba Sada Saada Ya Rasulane Soiba Saada Ya Rasulane Yajisu Akoba Yailu Ya Rasulane Ya Monika Aba Ya Rasulane Ale malaikatu Ya Rasulane Kulla harakatin akumu biha Al malaikatu Ya Rasulane Ujuwati akumu biha Al malaikatu Ya Rasulane Ya Rusunani Ya Rasulakum Ya Roko Yailu Ya Rasulane Abaki Marikata Yailu Ya Rasulane Eko Yailu Ya Rasulane Ya Tarifa Yailu Ya Rasulane Ya Rusunani Ya Rasulane Ya Roko Yailu Ya Rasulane Ya Marikata Yailu Ya Rasulane Ya Eko Yailu Ya Rasulane Ya Tarifa Yailu Ya Rasulane Akoba Yailu Ya Rasulane Chataka Yailu Ya Rasulane Chataka Yailu Ya Rasulane Ya Sankaka Buga Ya Rasulane Chataka Yailu Ya Rasulane Akoba Yailu Ya Rasulane La Ibiro Ila Ya Rasulane La Ibiro Ila Ya Rasulane Ya Rokibu Yailu Ya Rasulane Siko Yailu Ya Rasulane Aka Yailu Ya Rasulane Korikoto Yailu Ya Rasulane Korikoto Yailu Ya Rasulane Siko Yailu Ya Rasulane Chataka Yailu Ya Rasulane Chataka Yailu Ya Rasulane Akoba Yailu Ya Rasulane Akoba Yailu Ya Rasulane Karijala Yailu Ya Rasulane Karijala Yailu Ya Rasulane Kamusika Yailu Ya Rasulane Yakushika Yailu Ya Rasulane Yakushika Yailu Ya Rasulane Kamusato Yailu Ya Rasulane Kamusato Yailu Ya Rasulane Kamusika Yailu Kamusika Yailu Rasulane Mumtaz Atai Basanda Ya Rasulane Atai Basanda Ya Rasulane Kamusika Yailu Ya Rasulane Ya Anano Yailu Ya Rasulane Adiko Yailu Ya Rasulane Adiko Yailu Ya Rasulane Ya Monika Aba Ya Rasulane Al-Malaikatu Ya Rasulani Kulla harakatin akumu biha Al malaikatu Ya Rasulane Kula Usiwati Akumu Biha Al-Malaikatu Ya Rasulane Bismiru Ya Iru
إلهه بسم إلهه الرحمن بسم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. Ọba tí ó ṣe wá bí a ti rí yìí. Alhamdulillah. Ọgbọ́n wa kọ́, kìí sì ṣìmọ̀ wa. Òun náà láì ló ṣe àwa bá a ti rí yìí. Ó wọ̀pọ̀ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ṣe wọ́n bẹ́ẹ̀. Ipò táwa bára wa yìí, à ń bẹ̀ Ọlọ́run tí ayé bá ń jáyé, tí ìgbà bá ń jẹ́ ìgbà, tí òun sì ń yọ bí tó ti ń yọ, tí ń padà ń wọ̀ níbi tó ti ń wọ̀, má pa ìgbà yìí dá sáyé fún wa. Àmín. Àwọn èèyàn wà nínú eré nínú ayé tí wọ́n ń sáré èkó nínú yàrá. Bàtí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, mo tẹ́lò mi ò jẹ láàárọ̀ yìí kò tí mọ̀. Mẹ́ta sì ti kọjá lára ẹlòmí ìbá tí ń wì. Ní jíjẹ. Èyí tí ó fi panu gan, ó ti tó oúnjẹ oṣù kan ẹlòmí. Nínú àwọn fámúrà, oṣù kan wà ti ṣe pé kò less than 5,000 naira. Ṣé lẹ́yìn tó parí oúnjẹ àárọ̀ tí bá sọ̀rọ̀ dé báyìí wà wọ́n sẹ́nu, tí bá sọ̀rọ̀ báyìí wà fún jẹ. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Àyíká ti bára wa lónìí nìyẹn. Gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún àbẹ̀lọ́ fún wọn kan bá dá wọn lóhùn. Gbogbo àwọn tí wọ́n wá wà nílé ìwòsàn pátápátá, nítorí fìtínà tẹ́ ń wò yẹn, mọ̀rí tó tẹ́ ń wò yẹn, aṣáájú mi náà ló kọ́ tẹ̀. Ó burú ju gbogbo nǹkan yẹn lọ, ọlọ́mọdé wà láàmú. Gbogbo àwọn aláìsàn tó wà nílé ìwòsàn, à ń fi ọlá ọmọ tuntun táwà kólé ní pẹ̀lú ìdùnnú. À ń fi ọlá ọbẹ̀ lọ́mú wọn lórí, kọ́lọ́mọṣẹ́ bá fún ọlọ́láfíà. Ẹni tó ṣe pé àárẹ̀ náà kọjá ilé ìwòsàn, àwọn àìsàn kan wà tó ṣe pé ilé ìwòsàn kọ̀ wọ́n. Tí ọpẹ́ lẹ́rù fúnra rẹ̀ ló mọ tó ń rù sára. Abẹ́ Ọlọ́run. Wọ́n lọ́ba tí máa ń fi ìdẹ̀kùn sí gbogbo líle líle. Omi gbóná kan kìí sì wó kọjá, ó ti wó. Ààyè tára ni wọ́n dé yìí, Ọlọ́run ó ti tó tó àbá kò tútù sí. Àmín. Ó lóun ò ṣàárẹ̀.
olóhùn tó wọn ara àwọn ìyá ara ẹ̀ ìyàwó balùwò lọ́wọ́ Wallahi. azọ́mùtì bọ́ọ̀bù káàbà olórí àìsàn láì ní owó lọ́wọ́ nítorí jápẹ̀tẹ̀ àgbà làlàáfíà ló máa rí wọn ò ní pèlóde lórí ìṣàyò kọjá síbẹ̀ tó rà tìrí tààrọ̀ jẹ owó tó bá dẹrùn kó mọ́ mọ́ bóyá mùsùlùmí ló fẹ́ sọ orúkọ ọmọ bẹ́ẹ̀ ni o bóyá kírísítẹ́nì bóyá kèfèrí kò tiẹ̀ kàn ó sàmọ́ pé àti mùsùlùmí àti kèfèrí náà àti kìíní wọ́n bá sọ̀rọ̀ ní wákàtí kan já sàkélẹ̀. sáfẹ́ jẹun. pé yóò di ọba ṣàlàfíà fi àwọn akọni yẹn à ń bẹ Ọlọ́run àánú ẹjẹ kó yí lé wa ká. gbogbo kan tá à ń fi lọ ayé tá a wá yìí àkọ́kọ́ ń bẹ àlàáfíà ẹlẹ́ẹ̀kejì òun lówó ẹlẹ́ẹ̀kẹta òun náà lọ́mọ à ń bẹ Ọlọ́run má fi kàn wọ́n wà nínú mẹ́tẹ̀ẹ̀ta. Àmín. Abá ìyá ọlọ́mọ ẹ̀mí abádúpẹ́ òun nìkan kọ́ là ń bá dúpẹ́ àti gbogbo ìdílé ẹ̀. Lẹ́yìn táwa bá dúpẹ́ tán àwa dúpẹ́ lọ́wọ́ orí ara wa àsáré QK. Alhamdulillah. Alhamdulillah. Hamdu birruh. Alhamdulillah. Alhamdulillah. Nítorí gbà tí ìyá ọmọ yìí bẹ nínú oyún ó true big challenge ètò wa dẹ̀rín lónìí ọ́fíìsì mi náà kan sáré lọ́ọ́ pè wá ní nígbà tí àárín ọ̀dẹ̀ ti ń dàrú ebi ò sì mọ tó ń ṣẹlẹ̀ wá mú ròyìn abárò wá bá mi pé àárín ọ̀dọ̀ àwọn olóyún o gbágbá ń rú o nígbà tí ẹ lọ pé gbágbá náà wà wọ́n á rí wọn dà ìwọ ni ọkọ ẹ dà ẹ kọkọ ẹ náà wà wọ́n kọkọ ẹ wá àwọn méjèèjì wá wà ní ọ́fíìsì mi lọ́jọ́ náà wọ́n ní bàbá wọ́n ní hùn àgbókún fún freedom center ní kò sọ tẹ́lẹ̀ Kábíyèsí. wọ́n ní bàbá mo ní hùn ọjọ́ ní máa bímọ ti pé ẹ mú wé ẹ̀ fún mi wọ́n bá mú wé wà mí ọjọ́ tán ló máa bímọ ti pé ó ní hẹ̀ ọjọ́ tẹ̀mí ni ó máa bímọ òyì pé Rabbul malaikati war ruh. Ọjọ́ tẹ̀mí ló máa bímọ. Ó yí pé Ọjọ́ hospital nìyẹn. wọ́n níjọ́ tẹ̀mí ni ó máa bímọ ó sì kú ọ̀sẹ̀ jẹ́sẹ̀ kan gbogbo àbọ̀sẹ̀ méjì wọ́n ní ó sì kú ọ̀sẹ̀ kan èdè tí ń gérù ọrùn tí ń gérù ẹsẹ̀ tí ń gérù kíní kan wọ́n á wọ ọkọ ìyàwó wọ́n lọ́kọ ìyàwó ní ọ̀hún wọ́n ní you have committed one or two errors ló ṣe pé it's likely kó máa mọ orú offence to commit wọ́n ní ọkọ mi sọ fún mi ẹ̀mí tó wà nínú sọ fún mi pé there is error to commit ó ní kí ló ṣẹlẹ̀ ìwọ là á béèrè lọ́wọ́ àti ìyàwó ẹ̀ pé nǹkan kan something goes wrong ìsídà kó ṣe pé òun tẹ́lẹ̀ ọmọ yìí bá sáré rmqk tipátipá ẹni tàbí kó ṣe pé something ọ̀kọ́ ó ní bẹ́ẹ̀ kọ́ sáà ó ní oṣù ẹ̀rántí ni ìyàwó bá ní bàbá máa sọ̀rọ̀ fún ní ọ̀rọ̀ olóṣòrí kò jẹ́ kí n lọ gba àtúrà àbátúrà ló pè bẹ́ẹ̀ni. Àfiyèsí olúwa. kò jẹ́ kí n lọ gba àtúrà ìwọ bàbá ìwọ ọkọ ìyàwó ó ní bẹ́ẹ̀ ni ó ní òun sọ fún pé yàn kí n náà bá kó lójó pé a ti gbà fáwọn ẹ̀mí yìí kò sì sátúra kan tó yẹ ká tún máa wá kiri dandan bàbá yìí lọ wọ́n máa sọ fún wa pé ọgbà ìlàbí wọ́n máa sọ fún wa pé tí ọba ìlàbí mọ ni mo ní ẹbọ àgbè tí ó fẹ́ bá kó mú kí á torí á tó bẹ̀rẹ̀ sí ṣe ìṣẹ̀dá tiwa fún oníwọ̀ oníbà tí máa ń ṣe ádá tiwa oníbà tí ṣe. Àwọn bàbá ń sọjọ́ tí ó bímọ fún wa. mo níjọ́ tí wọ́n sọ fún wa pé
ó bímọ ṣé ta ló ń ṣe lọ fún ọmọ lọ́yọ̀. máa bọ̀ ń bí. ọkẹ́ wọn mọ́ṣálá òfin ìwà mọ́ṣálá wá kọ́nà yìí wájú kò ní àga yìí kọ́nà ìdọ́gba kọ́nà ìdọ́gba kọ́nà ìdọ́gba. bá a ṣẹ̀ṣẹ̀ àga mẹ́ ṣe o. bámi kámẹ́rà máa lọ ọ̀dọ̀ ẹ o. kábíyèsí. mẹ́ta nìkan ló nírú àṣírí yẹn o. náà mo wá ní ọjọ́ tí àwọn báyìí ní òbí pẹ̀lú gbogbo tó wà nínú taari yìí sọ wípé kò ní séwu lọ́jọ́ náà ó sì kújọ́ báyìí péjọ́ tó bá wá fún ẹ tó bá wá yẹ nígbà náà ni kò mọ̀ wípé ẹ̀mí tí wọ́n ń bẹ́ ń lé wọn ò sí mbẹ̀ ọgbọ́ ẹ̀mí tó ṣe wọn pé kán ṣe o. wọ́n ti ṣe wọ́n sọ ìyá àbúrò ní rọrùn. wọ́n ṣe wọ́n sọ ìyá àbúrò ní rọrùn. wọ́n ṣe ó bàyà ọmọ tí akọni tá a fi lọ́jẹ̀ tí ò máa wo. kábíyèsí. ọjọ́ náà ìyá lọ́mọ anyway next week fẹ́ẹ̀ tó next week fẹ́ẹ̀ tó ó wá wọ́ bí ajá lárúgbó bí ejò ńlá jáde ó mú gbogbo ojú ó wọ́ọ̀lù ó wá gùjà àdìmọ́ ní ẹ̀pọ̀kọ̀ ẹ̀ wá wá pọ̀kọ̀ àmì níhà bí yóò bá gba nǹkan kan lọ́wọ́ ọmọdé yóò mú mi ìlè lọ́wọ́ pẹ̀lẹ́tùbà là á fi ṣe ẹni tí ò bá fẹ́ dáràn lọ́dọ̀ obìnrin kò ní pàṣẹ pàjáwìrì bí yóò bá fẹ́ pàṣẹ lọ́dọ̀ obìnrin yóò ní àjọwí àtàjọsọ mo tó bá pàṣẹ pàjáwìrì ọ̀ dáràn ọlọ́run tó fún wa ní làákàyè ló jẹ́ ká béèrè ká wò pé nǹkan ń súnmú nǹkan ń bùkún nǹkan ń múyún lọ́wọ́ yìí ó tún ń múyún. kábíyèsí. ẹ̀rọ gbọ́ yorùbá ó súnmú ó yún ó múyún ó bùkún. wá bá sọ̀rọ̀ wọ́n sọ fún bàbá ọmọ òní wọ́n ní tẹ̀lé àwọn ìwọ̀ yìí ṣe pàtàkì bá ṣe máa ń pàṣẹ ìrìn pàṣẹ oníkú mọ́ bó bá méyàn láti inú nǹkan kan tí ń ṣe tẹ́lẹ̀ tó fẹ́ fi tí wọ́n ń ṣe hàn kì í ṣe by fire by force pé o gbọ́dọ̀ ṣe káyọ̀ o gbọ́dọ̀ ṣe káyọ̀ o gbọ́dọ̀ ṣe lálàlà ẹ máa fi wọ́n díẹ̀ ẹni méjì bá obìnrin wọlé ìyàwó ẹnìkan jáde ó ní orí ẹ̀ òpè orí ẹ̀ òdà ìkọ́sìn rẹ́rìn fáríjì kan náà sì ń ta àwọn méjèèjì ṣùgbọ́n kan fi sí díẹ̀ kábíyèsí. ìkànnì lọ látọ̀ bó ti wù kí àzákàrí ni ó tù tó pàjáwìrì tó fi kí bọ́ọ̀lì ò ní jẹ́ kí òun tì tí ó gbádùn ẹ̀ gbàsátù yẹn ò lè sí bẹ́ẹ̀. ó pàtó di ìjọ kẹta síjọ kẹrin ó lọ́mọ òun rárá mọ́ òun ló sì lọ́mọ tí ń mú tẹ́lẹ̀ ọmọ òun mọ́ rárá ó lọ́mọ òun rárá ebi sọ wọn mú yín mánéjì àwọn obìnrin wọn ni àbí ó tún lọ sí hospital ẹ ó ná strike nígbà tó wá wà strike ní sìn ó fún wa láyè ìjọ táwa fún ẹ ń kójọ mẹ́rin olókùjọ mẹ́rin olókùjọ mẹ́rin àti gbá kan ọdún eégún ti bẹ̀rẹ̀ eégún wà yíṣọ ká ṣe sùúrù ká máa wò òun ka ẹ̀mí ọ̀ka torí mi tiẹ̀ ti gbàgbé torí irú ẹ̀pọ̀ lọ́wọ́ mi wọ́n pọ̀ jaburata ni wọ́n lọ́fíìsì yọ wọ́n yẹn máa lórí ọmọdún wọn. bí wọn bá tẹ wà lẹ́yìn ọkàn ìlú wà náà ní kó ní fáwọn nǹkan kúkúrú tí ó dàbí mẹ́wàá. nígbà tọ́jọ́ ta fún un tó pé kátẹ̀lí kò fẹ́ wá wọwọ́ ìjọ yẹn
àmú lókùnkúndùn ọwọ́ àwọ̀wọ́ tán èmi ò tí ẹ̀rọ tí kò wọ́n á ta ọwọ́ sí ní ohun ẹ̀ lọ́ba bá wùwé ọwọ́ ní tán kan ẹni tó bá fẹ́ rí báyìí aláboyún ìyàwó mẹ́ta ọmọ ìrántí èdè àdùgbò ìfúnlúwa Olúwa ọpẹ́ yẹ tó ṣàwà ẹrù ẹ̀ tó dàbọ̀ kó má ṣì wá lọ́nà láéláé. Àdúpẹ́ f'Olúwa f'Olúwa ọba tọ́pẹ́ yẹ tó kà wá kẹ́rù ẹ̀ tó dàbọ̀ kó má ṣì wá lọ́nà láéláé. ọmọ tó wá mú ìwà fún mi ní pé bàbá ṣe é rí ní àbí mo ṣàdéhùn fún àṣẹ wá ní rí ó ti ní dandan kárì àti dájọ́ ọjọ́ ti pé kò sí ìlànà tá a ṣe ìyẹn lọ. ó wá yí wọlé pàtó kan àti olùbẹ̀rù ẹ̀ wá ọlọ́mọ òwe mi ọlọ́mọ òwe ẹ̀ ó bímọ Ọ̀rọ̀ rí. sọ fún ọkọ ẹ̀ kó lọ kó ẹrù ẹ̀ wá mo níṣòwò tó ní ilé bí a ti stop for a long time but àwọn aládé ní fún ẹ èyí ò ní yẹ nípa bẹ́ẹ̀ ẹ̀yin ọmọdà ẹ̀yà ẹ ṣe kan báyìí sínú kìíní fọyà bá kọ́ dàámu ó sì gbà ló bá dàámu ó sì dàámu tán láàrin ìṣẹ́jú márùn-ún yóò bí ẹ. Àdúpẹ́ f'Olúwa àní mo dúpẹ́ f'orí mi ọba tó dá mi tó ká mi mẹ́rù ẹ̀ tó dàbọ̀ kó má ṣì mí lọ́nà láéláé. Pàtí wá bàbá sì kọ́ àti close èmi tó èmi close ọkọ̀ ẹ wá ní bàbá ṣọ́ọ̀tà ò lè bẹ́yìn wọlé. Mẹ́ta. Mo ní àwọn bàbá wa máa ń pa nínú òwe wọn. Ṣẹ́rù bá bá wà níwájú àwọn àrùbárò gbàdá. Wọ́n á ní ìjọ tí ẹ bá rí olóko tó bá rọ́ àlà òun dẹkùn tàbí òun di kìnìún. Wọ́n ní kẹ́ máa sọ fún àwọn ẹmọ́ àdúgbò wípé oúnjẹ ńlá ti dé sẹ́nu wọn o kọ́ máa lọ fabọ́. Ó dàbí pé kò ní ẹ̀. Ṣé wọ́n pé àlálẹ́ ológbò la. Bẹ́ẹ̀ni lólórí dẹ́kun oníkìní o. Jẹ́ kí n wo àkọsílẹ̀ àwọn bàbá ẹ̀ bí wọ́n ti máa ń sọ. Mo fẹ́ wo àkọsílẹ̀ nígbà. Wọ́n ní pé ìjọ tí wọ́n á bá mi ka àkọsílẹ̀ àlùkọ́tù lẹ́dí. القوت الذي يحلم بأن يصبح حسدا يجب أن يفقد شيهته للفئران. Wọ́n níjọ́ tí ẹ bá ti rí ológbò tó sùn tó wá jí tó wá gbára àdúgbò pé alátìmúlálẹ́ ní wípé mo rí wípé يصبح حسدا. mo di kìnìún. Wọ́n náà máa fojú kékeré wo àlá tó lóko láyé o. يجب أن يفقد شيهته. Níṣẹ́ ní kẹ́ ẹ pe àwọn ẹmọ́ àdúgbò jọ. للفئران. Ó ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di appetizer. Ẹ wá pe àwọn ọmọ àdúgbò jọ pé oúnjẹ wà o. Ẹ lọ fà bọ́. Mo ní mẹ́ta ó ní bàbá. Bàjẹ́ kan bá sọ pé òun fẹ́ gba eléyìí mọ́ àwọn bàbá mi lọ́wọ́. Àdá ológbò tó fẹ́ di kìnìún ni. Kábíyèsí. Ẹmọ́ àdúgbò ló máa jẹ́ ẹ̀. Kai. Wọ́n lẹ́bi lọ́sùn tẹ́mi oníkábíyèsí ni ẹ má ti máa di tí. Wọ́n dẹ̀ pè mí pé ọmọ náà bímọ láyọ̀. Alhamdulillahi Rabbil Alamin.
bàbá èyí tọ́mọ ìwà bímọ sí ó bọ́ sọ́jà tó ń travel mo ní máa lọ tiẹ̀ sọ́jú bàbá ọmọ ò bá sí nílé. wọ́n yóò sọ ọkọ ọmọ rẹ̀. wọ́n sọ orúkọ ọmọ Kò dẹ̀ yé mi kẹ́. ìwọ wa nínú ìjọ ẹ̀mí ni wípé a gbọ́dọ̀ gbórúkọ ọmọ yẹn jáde níjọ́ keje bẹ́ẹ̀ nínú nǹkan tó jẹ́jẹ́ kẹjọ. Kò sí nǹkan kan tó gbọ́dọ̀ yẹ. Ṣùgbọ́n a lè yẹ wòlíì mọ́ ẹ̀. Torí gbogbo ẹ̀ ló ní bí tí ń ṣe máa sọ̀kalẹ̀. Ṣùgbọ́n ìwọ ti wà nìyẹn. Máa lọ tiẹ̀. Àwọn àdúgbò fún Ọlọ́run. Alhamdulillah. Ìyá ọmọ rẹ̀ rù. Wọ́n sì rọ́ lójú kà. Bá ń ṣe ojú ẹ̀ torí ẹ̀ tó ti ń ṣe òbí ní ìsìn. Kọ́ bá lè yọ ọmọ náà dà. Ìyá ọmọ nìyẹn. Adúpẹ́ ìyá ọmọ rè. Ọmọ náà dà. Ọmọ náà rè. ọmọ rẹ̀ rèé o. Ọmọ wa rè. Adúpẹ́. Alhamdulillah. ọmọ náà rèé. Ẹ̀mí sì wà bíi tàtijọ́. Ṣùgbọ́n o. Àwa là á sin bàbá bíi tàtijọ́ mọ́. Kò sí ohun tí ẹ pe Ọlọ́run sí bíi tàná tí kì í dáhùn. Àwa là á pé bíi tàná mọ́. Èèyàn kan tró challenge sí mi pé bàbá ẹ̀wù tó ń ṣe Palestine yẹn ṣé wọn lọ́lọ́run ni? Wọ́n ní ó ṣe ṣe kọ́rọ̀ ti dàrú. Bóyá Palestine àtijọ́ kọ́ kó má sì jẹ́ Israeli tàtijọ́. Ó ṣeé ṣe kí location ti dàrú. Ṣé mọ̀ wípé àti Israel àti Palestine ayé ti wá ayé ti lọ wọ́n ń wo location ni pé àbíbí ni àbí Bẹ́ẹ̀ kọ́. kọ́. Tó bá jẹ́ Palestine àná kọ́ ló wà níbẹ̀ yẹn ó ṣeé ṣe kọ́lọ́mù àtijọ́ má dá wọn lóhùn. Kábíyèsí. Tó bá sì jẹ́ Israeli àná kọ́ ó ṣeé ṣe kí Israeli tèmi máa pààyàn bí wọ́n ti ń pààyàn yìí. Kábíyèsí. Torí Israeli àná yìí pààyàn ọmọ Ọlọ́run la mọ̀ wọ́n sí. Kò sí wo bàtí máa ń wọ àlẹ́ síra omi máa ń bọ́ lójú èèyàn ó sì ní iye àwọn àbọ̀ 63 lébi pakulé ni. Ebi Bẹ́ẹ̀ ni mo sọ bàbá. sámú nínú ebi. Tí Israeli ò jẹ́ kí wọ́n jáde lọ jẹun kéèyàn tí àwọn mẹ́sà okú ti dé èèyàn mẹ́sà kúrò ní wọn tó ní kò gbọ́dọ̀ jáde. Tí a ti mọ̀ pọ́n ti lọ bẹ̀ ó gbàgbà yín sì wò. Kì í ṣe kó ṣe pé Israeli àná tá a gbàgbọ́ kọ́ yẹn tàbí kó jẹ́ Palestine àná Àgbàkọ́ tí wọ́n nìyẹn. sọ̀rọ̀ ẹ̀kan nìyẹn because àwọn méjèèjì ló lọ́lọ́run tọ́ méjèèjì bá sì ti wá ná lọ́run kan yìí náà làwọn ń pè tó sì ń rí báyà gbọ́dọ̀ yẹ̀ wò. Àbí. Bọ̀ mo fura kó fẹ́ jẹ́ pé Nàìjíríà ní Israeli o. Kábíyèsí. Kó má jẹ́ pé location yẹn ni o. Ẹ̀rù. Nítorí tẹ bá kíyèsí ìlú wa àwa ò sí lọ́hùn mọ́ ṣùgbọ́n lọ́hùn dá wa lóhùn. Kọ́. Ọlọ́run dá wa lóhùn. Tí o máa ń wo bí ọ̀rọ̀ ìlú ìṣe ń ṣẹlẹ̀ tó bá fẹ́ ra paracetamol tọmọ Ìgbò ló rà orí ẹ̀fọ́rí yẹn á dẹ lọ pẹ̀lú ìmọ̀nì tó ní o fẹ́ rò gba hypertension fake ló rà ṣọ́ọ̀kì ló jẹ pẹ̀lú ìmọ̀nì tó wá níyẹn wàá tún bàbá bíbí yẹn yàtọ̀ bíbí olóyún yàtọ̀. Alága bàtà bàlà. Apèrèpèrèpèrè ewé kó dáhùn mọ́ àtàláìsà ò jẹ́. Olóńdè dá wa lóhùn ẹ̀wù wẹ́dà wa bó ṣe ń rí. Àfàìmọ̀ kò má jẹ́ Ísírẹ́lì wípé wọ́n fura. Location yẹn. Àti wo place náà lọ. Wọ́n pé nígbà tó ní ti payé rẹ̀ ìgbà tó ní ti payé rẹ̀ Lákòókò yẹn sá. bẹ́ẹ̀ o nígbà tá a wá fẹ́ padà. orúkọ Àwọn yẹn change the location. Ó ṣeé ṣe orúkọ yẹn ló àwọn ṣe òfin ẹ̀yìn. orúkọ yẹn ṣe Ẹ ṣe sọ ìlú ẹ̀rọ gbàdúrà. Ẹ̀ka ló bèrè ti Ísírẹ́lì àkọ́kọ́ bá sọ. Wọ́n á sọ pé ó èdè báyìí ló ń bẹ̀rẹ̀. wọ́n wà Ṣé bá rí bẹ́ẹ̀. gbogbo tó ṣẹlẹ̀ ní ayé lónìí? A rí i pé téèyàn bá mọ ohun tó ń ṣe mọ́ kò lè mọ ohun tó ń ṣe mọ́. Bẹ́ẹ̀ yóò bá mọ ohun tó ń ṣe mọ́, kò lè mọ ohun tó ń ṣe mọ́. Ayé tá a wà lónìí, history tó máa wò lópin wà. Tó bá bí ẹ ní 1980,
wàá ti rí ohun tí Ọlọ́run jẹ́ nítorí o ti wo fíìmù àwọn ọ̀kan tán àwọn mi tún ti bẹ̀rẹ̀ tó o bá kẹ́kọ̀ọ́ lára àwọn tó ti wò láti 1980 dàsìkò yìí ò lè rẹ́kọ̀ọ́ mọ́ kò nídìí kan kàwé Kùránì fún yàn kò nídìí kan ka Bíbélì fún yàn àsìkò yìí ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé gangan ti ṣàlàyé fún ẹ pé bọ́lá ń ṣe rírè wọ́n gbà sí gòsì káàkiri rmk bọ́lá ṣe ẹ̀tún jẹ́ wá pé ó gbà sí. wàláyé wọ́n fẹ́ẹ̀ fi blow ṣe wálé. wàláyé. wọ́n fún wa blow lẹ́gbẹ̀ẹ́ wọ́n fún wa lójú wọ́n fún pàbó wa dì. mo ti rí nìyẹn bàbá mi. iná kan mi tajà mọ́ ó wá ní nǹkan tí lè kàádà só láwùbáyé bí jàmọ́ èèmí wọ́n lọ jàmọ́ èèmọ́ lọ sọ. àwọn nínà kan mi tajà mọ́ ó RMQK kàádà só láwùbáyé bí jàmọ́ èèmí wọ́n lọ jàmọ́ èèmọ́ lọ sọ. Mo gbọ́ inú ogun náà sọ. tó kábíyèsí Bàlíbàlí. láàbù balẹ̀ balẹ̀. Ló wà pé bàlíbàlí. Bàbàlí wọ́n pa àfààní. ṣe láìpẹ́ gbé wọn. wọ́n ló sùn ní bàbá. ó di kí ni o dé. Ó ní àgbẹ̀ Yorùbá dáadáa. kábíyèsí. Wọ́n kó wa alhamdulilayi ṣùgbọ́n àwòkù wa pọ̀ sí ni. alhamdulilayi. A ò takò ìkéyìí nínú ẹ̀sìn. Mùsùlùmí ni wá, à ń kírun wa déédéé, à ń gbààwẹ̀, à ń ṣe hajj, à ń ràn àwọn ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n ṣẹ́tọ́ ló ń gbé fún wa láti ṣe ìwòsàn fún ọmọ ẹ̀dá. Òun la yóò gbọ́ yé, òun la wá ṣe full explanation lórí bó ṣẹ́tọ́ ló ń gbé fún wa nílé yìí. Àwọn tó bímọ pẹ̀lú ìyá yìí níjọ́ Sunday tó bímọ, kò ṣòun nìkan rẹ̀ gbẹ́jú ni wọ́n pọ̀. Iṣẹ́ tó lọ ń gbé fún wa nìyẹn. alhamdulilayi. So ó máa yé gbogbo ayé náà dáadáa, ó sì ti yá ayé dáadáa. So kì í ṣe ẹgbẹ́ tó ń dálẹ̀ níjẹta gẹ́gẹ́ bá ṣe ń gbọ́. So náà kíkẹ́ tí wà more than 30 something years. Òdodo bàbá bá wà. More than 30 something years. So a ò sí ń ṣẹlẹ̀ bọ̀. tó A ò ṣẹlẹ̀ bọ̀. Àná lóhùn mí kọjá ìláyé. kábíyèsí. bá a mi tó stọ́ọ̀pù àwọn tó ń gbẹ́bọ ní kan yé gbẹ́bọ. So wọn tó gbẹ́bọ gan àgbà wọn láyè láti gbẹ́bọ ó sì náwọn ìjẹ́ àtàkì ṣe nínú Islam tọ́lọ́dẹ̀ fún wa ṣe. kábíyèsí bàbá. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. So nípa bẹ́ẹ̀ àsìkò ọ̀rọ̀ tí tó à ń bẹ lọ́wọ́ lórí gbogbo gbàsìkò tó wà ní orí social media lásìkò yìí ó ti hàn lójú ń pọ̀ jù. wọ́n gbé alágbára nínú ìjọba ni màá lé Facebook yẹn kọ́ ti pa wàláì TikTok yẹn kọ́ ti pa wàláì kọ́kọ́rọ́. nítorí gbogbo iṣẹ́ tá a ti ṣe láṣeyọrí ló tún bàjẹ́. wàláì. Gbogbo àwọn tá à ń gbé síwájú tá à ń sọ fáwọn èèyàn wípé ẹwà àwọn bàbá wa ẹwà àwọn bàbá wa ẹwà àwọn bàbá wa wọ́n ti wá gbé fọ́tò àwọn bàbá wa wá wọ́n ti wá fàyà ní social media. Wọ́n wá ń fa gbogbo ẹ̀yà wọ́n wá ń bàjẹ́ kí ni yìí ó ti wá ó jẹ́ nǹkan tó burú jù nínú ẹ̀sìn ó burú jù kò encourage èèyàn láti sọ wípé irú nǹkan báyìí ni kò lọ join irú eléyìí ni kò lọ ṣe. ọ̀rọ̀ á dàrú. Torí gbogbo ẹ ti dàrú gbogbo ẹ ti di basbos gbogbo ẹ ti di nǹkan míì kò dọ́gba mọ́. dúpẹ́ tí wọ́n rẹ̀. Kọ́lọ́mọjọ kọ́lọ́mọ apẹ̀tù sí gbogbo ẹ̀ àmín. kọ́lọ́mọ aṣàánú fún gbogbo ẹ̀. àmín. Bàbá fẹ́ wo tó sinmi díẹ̀ lórí social media lénìí. Yàrá à ń pọ̀ díẹ̀ o kò sẹ́sìn kan tó sinmi lórí social media kò sẹ́sìn kan tó sinmi. Sọ́dọ̀ náà là ń sìn àti nǹkan míì. Sọ́dọ̀ là ń jà fún àbá ń jà fápò ara wa. Ṣé tọ́lọ́ là ń ṣe àbá ń ṣera wa. Gbogbo ẹni tó bá rògbò ẹnìkan tí ń lọ sókè ìlú ṣàlàwọ́ kankan. Ó lè ní kò kí wíjẹ́ tá wọ́n dẹ̀ bẹ̀ sí fà á. Ọmọ ọlọ́mọṣẹ́ ìjì òun náà mọ̀ láàfáànú ẹbí wọn tí nǹkan ẹ̀ sì dáa wọn ni wà láyà yọkúrò ní Islam kì í ṣàmà. Islam dádì tiẹ̀. Islam dájú ẹ̀. Tọ́lọ́wọ́lá wípé a ò ṣẹbọ sọ́lọ́run. wàláì. A sì pé kankan mọ́ agbàpọ̀hùn nìkan yìí náà ni a sì sí bó ti ẹ ká máa ṣe. Gbogbo tá a fẹ́ kọ́ ló wọ́n ṣàìṣe fún wa.
ọmọ mi lórí ìrìn àjò tó wà lọ́wọ́ kéwú ńlá ọmọ kéwú yẹmí kọlọba ṣọdí láyà tàlàfíà kọlọba ṣọdí láyà tàlàfíà kọlọba ṣọdí láyà tàlàfíà gbogbo tí mẹ́ta ṣiṣẹ́ níwájú àwọn ẹ̀mí ọlọ́run kọlọba jù tọ́ sí kò ṣiṣẹ́ níwájú ọlọ́run ọlọ́run ló ní gbogbo ayé kò sẹ́dá kan tó lè dáṣe kankan níwájú ọlọ́run ìta ń sọ lọ́wọ́ yìí ó ní ká máa sọ bẹ́ẹ̀ ni bó bá dọ̀la bó bá náà ṣe nǹkan mi àwọn ní choice amúrùhù ni ìta àrọ́dà ṣe yá tó bá ní nǹkan báyìí ló ṣe lọ́la ò ní choice o ṣùgbọ́n ètò ní ká ṣe lọ́wọ́ lónìí à ń dúpẹ́ fún gbogbo ẹni tó bára ẹ̀ lọ́nà míì kò wọ́n ibi tí ọba bára ẹ̀ náà ni gbogbo ẹni tẹ́ bá lè lé eégún kọ́ ló ń wo ọba rẹ̀ bẹ́ẹ̀ ni nira fọ́ọ̀sì ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni o. àṣàdùn mi náà lè kọ́ tí nílò gbé débẹ̀. gbogbo ẹni tẹ́ bá ní ṣẹlẹ̀ kọ́ ló ń wo ìnira pè lọ sọ́dọ̀ Ọlọ́run tí ẹ̀ bẹ́ẹ̀ ni. kábíyèsí bàbá. gbogbo ẹni tẹ́ bá ní Islam kọ́ ló jẹ́ pé torí bàbá ẹ̀ ń sin o. ìyà kan jẹ́ débẹ̀ ni àfa kan wá fún mẹ́ka ló sì rí bẹ́ẹ̀. kábíyèsí. ìwọ tó bá wá sí wà lójú ọ̀nà yẹn tó wá ń gapá òun tọrọ ẹ jẹ ni tí awúrú ẹ bá sì wà tó bá dé báyìí ló ṣe òní choice. ìjọ tèmi rí ẹni tó tiẹ̀ jẹ́ àfọ̀nlá àlùbùtáwà lórí social media tó sọ pé òun di Christian ní Saudi. mo ní ìwọ bọ̀bọ̀ ìwọ olóhùn yìí. amúrù tún ti débẹ̀. agbára ẹ máa ga pọ̀ o ṣé bí kankan lè ní ìrí tẹ́lẹ̀ tí mi sọ pé Allah nìkan ni ó tún wá mú káyọ̀ ó tún wá mójú ẹ̀ lọ́gbọ̀n mi ìtò orí dáadáa lánàá ó tún wá dá lójú ẹ̀ mọ́ tí wọ́n rí nǹkan mi àfẹ́lẹ́ ọlọ́run àfẹ́lẹ́ ọlọ́run ìta rí lónìí má sọdún kòkó mọ́ wa lọ́wọ́ Allahumma àmín. wọ́n láàyè pàwọ́ akọ́lá tira wa débi tá a wà ìwọ ló ti wá débẹ̀ o gbogbo wa bá ti ń wá ń ṣe yẹ kó máa gba iṣẹ́ fún wa. àmín. Fatiha salatan Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim wa lad-dallin. Ẹ bá mi gbé ọmọ mi. Abẹ́rẹ́ 4 kg. ó pọ̀. Nígbà tí scan sọ fún wa pé 4 kg àyàwó dàgàrà. ọ̀nà bolélé yóò Kí lè ní? 4.5 bangbọ́lọ̀ tó bí. Allahu akbar. Mo wá pe àwọn ọmọ tó ń fẹ́ woṣẹ́ rúhù yìí tí ẹ mọ̀ pé 4 lọ́mọ ìwà àná. Kábíyèsí. orí Àwọn oníbàbà kò bẹ̀bù yìí, aláyà bẹ̀bù, kò tún ní bẹ̀bù. Kò ní bẹ́bù. Láyà bẹ́bù. Ó lè ní bẹ̀bù. Ó ti dẹnu. Ó lè ní bẹ̀bù. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Gbogbo tí ó yẹ ká wí lórí ẹ̀ àti wí ní kọ̀rọ̀. Torí nígbà tí kò sí ṣẹlẹ̀ lọ, àwọn àfá tó pé wa tó pọ̀ jù ní mo tí mo yẹ wí ta iná ẹyẹ wí ta o. ọrọ̀ ajé wà ń kọ̀rọ̀. Èyí tí mo yẹ wí ta ẹyẹ wí ta gúrú tẹ̀ wí ta ẹni kò ṣe pé a ò gbọ́ orúkọ ya inú rí agbọ́ mẹ́rẹ́kẹ́tà ya ìlú agbọ́ kíkà ya ìlú agbọ́ kẹsàn-án ya ìlú ṣùgbọ́n ẹsẹ̀ á kó síta. kí n di ẹ̀ Ọmọ ni wọ́n kó jáde ọmọ náà ń kó jáde ọmọ là ń kó jáde yìí ò yé mi o. Gbogbo èyí tí mo yẹ wí ẹ máa bí lójú kámẹ́rà à ń wí. Àwa ó bí o. kábíyèsí wọ́n ti ní a máa wí lójú kámẹ́rà.